ọ̀rọ̀ Ọlọ́run fún ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Ìwé Chronicles kejì orí karùndínlógún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní títí fún ìkẹwàá. Ẹ̀mí Ọlọ́run sì wà nára Azariah ọmọ Odedi. Ó ìjálẹ̀ la pàdé ọba Asa. Ó ìwé wọn ọ̀fọ̀. Ẹ gbọ́ tèmi Asa àti dédé ẹ̀mí ará Juda tó ń ti Benjamini. Olódùmarè wà pẹ̀lú wọn o. Juda fọ ẹ̀mí wà pẹ̀lú rẹ̀. Kẹ́ ẹ ṣàfẹ́rí rẹ̀ ẹ̀mí àrí. Ṣùgbọ́n kẹ́ ẹ yìn nù òun náà yìn mẹ́nu. Ṣùgbọ́n kẹ́ ẹ tọ̀dọ̀ rẹ̀ kò òun náà tọ̀dọ̀ rẹ̀ kò. Juda náà dé náà ọjọ́ púpọ̀ rí orílẹ̀-èdè Israẹli ti wà. Nàdá ìnẹ́ Olódùmarè òtítọ́ àti láìnẹ́ àlùfáà lè ń kọ́ni àti láìnẹ́ òfin. Ṣùgbọ́n wọ́n yí padà sí Olódùmarè Ọlọ́run Israẹli nínú wàhálà wọn. Kí wọ́n iṣẹ́ àwárí rẹ̀ ó dìrì rẹ̀ wọn. àti nọjọ́ náà ẹ̀ sàlàfíà rẹ̀ ní rèmi jalẹ̀ tàbẹ́ ní rèmi wọlé. Ṣùgbọ́n ó bànújẹ́ lọ́pọ̀ yanturu dé wà lórúkọ dédé ọmọ olùgbé ilẹ̀ náà. Orílẹ̀-èdè ọ̀yàn ń kọlura wọn lọ ní rẹ́bùtù fìhín àti ìlú Ṣùdàbọ̀ Olódùmarè fi oríṣiríṣi ìkànjú òfin bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n náà ẹ ṣe gírí ẹ má sì jẹ́ kọ́wọ́ mẹ́ kó rọ́. Ṣùdàbọ̀ uṣẹ́ mẹ́ anérè púpọ̀. Náà dérí ọba aṣáàdẹ́ gbọ́rọ̀ wọ̀nyí àti ọsọtẹ́lẹ̀ Odedi wòlíì. Ó mú ara rẹ̀ le ó iṣẹ́ gírí ó kó dédé wọn òjẹ̀gbẹ́ dédé kúrò láti ìlú Juda àti Benjamini àti láti inú ìlú lóun ti jagbá láti òkè Efraimu. Ó tún pẹpẹ Olódùmarè ṣe ìyẹn rè wá níwájú lóró Olódùmarè. Ó kó dédé wọn ará Juda tó ti Benjamini jọ àti àwọn àlejò dé nọ́dọ̀ wọn láti inú Efraimu àti Manase àti láti inú Simoni. Juda ọ̀fọ̀ wọn yá nọ́pọ̀ yanturu wá sọ́dọ̀ rẹ̀ láti inú ìlú Israẹli wá. Náà dé wọn dẹ́rì ọ̀fọ̀ Olódùmarè ó ti nọ́dọ̀ wọn. báàrùn wọn dẹ́kọ̀ ara wọn jọ sí Jerusalemu lé oṣù kẹta lé ọdún kẹẹ̀ẹ́dógún ìjọba Asa. Kí Ọlọ́run ọba Olódùmarè kó bùkún gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀. Àmín. Bíbélì dùn ká èdè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà.